àṣírí ńlá mo mú wá fún yín lénìí. Ìjẹun àgbà ni nǹkan tí èmi náà fi ń jẹun. Ṣùgbọ́n tí n bá wò pé nítorí nǹkan tí mo fi ń jẹun mi ò ní fi í lẹ̀, mi ò fẹ́ kí ẹlòmíì tún jàǹfàní ẹ̀ ni. Màá fi í lẹ̀ kí gbogbo wa jàǹfàní ẹ̀. Mo ṣe máa ń sọ pé kẹ́ like, kẹ́ comment, kẹ́ share nítorí àwọn mìí kan lè jàǹfàní ẹ̀. Kẹ́ dẹ̀ follow mi. Ó mú mi rántí àwọn bàbá wa kan nígbà kan. Nígbà náà lọ́hùn, tí a bá lọ bá wọn pé, "Bàbá, a need iṣẹ́ báyìí, a need òògùn báyìí, a need kíni." Wọ́n á sọ fún wa pé, "Ẹ ṣe kéré, kò tí ì tó àsìkò." Kò tí ì tó àsìkò, kò tí ì tó àsìkò títí àwọn bàbá yìí fi lọ. Tí ikú fi dé, tán fi lọ, wọ́n gbé lọ, wọ́n ò fi í lẹ̀ fún èèyàn kan. So tí mi ì bá fi í lẹ̀ fún yín, kò lè gbé inú mi ṣe ẹlòmíì láǹfàní. Ìwọ tí o yan eré sísá láàyò àbí tí ọmọ rẹ, tí o ní lọ́kàn pé ọmọ rẹ fẹ́ fi eré sísá jẹun, ó wúlò fún ẹ. Súnmọ́ mi kó gbọ́, kò ná ẹ lówó tó pọ̀. Ó dára fún ẹni tó bá ń sáré. Tí o bá ní iṣẹ́ yìí lára, ẹni tó máa sáré, tó máa là ẹ́, á ṣiṣẹ́. Ẹsẹ̀ àparò méjèèjì lọ bá mi wá. Àparò, àwọn bàbá wa nílé tó ń bẹ lóko àwọn ọdẹ àbáwọn tó ń bẹ lábúlé wọ́n máa jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tí àparò bá pa ọmọ lénìí, bó ṣe ń fẹnu fọ́ akoto ẹyin ẹ̀, tọ́mọ ń ké, ẹsẹ̀ méjèèjì ló kọ́ máa yọ jáde. Á sa lóòrùn, á gbẹ dáadáa kó tó yọ ara ìyókù jáde nítorí eré sísá ni. Kẹ́sẹ̀ ẹ lè, kó lè lélẹ̀ dáadáa. Kò, tí àparò bá ń sáré lọ nínú oko, ẹni tó máa le mú á ṣiṣẹ́. Mi ò tí ì rí, torí àparò ń sá eré. Bẹ́ẹ̀ náà ni, wà bá mi wá ẹpẹrẹ, ẹsẹ̀ ẹpẹrẹ mẹ́rẹ̀ẹ̀rin wà gé. Àwọn àgbàlagbà máa ń sọ pé ẹpẹrẹ kì í kọ́ lójú ògbòrò. Kò tí ì sí bó ṣe lè mú eré sá tó, ẹpẹrẹ o ò lè rí mú àbí tí Ọlọ́run bá sọ pé ọjọ́ ikú ẹ pé ló máa kúrò lójú ògbòrò ẹ̀ tí wà á rí pa. Wà bá mi wá ẹsẹ̀ ẹtu mẹ́rẹ̀ẹ̀rin, wà gé níbi àtàǹpàkò ẹ, níbi pátákò ẹ, gé mẹ́rẹ̀ẹ̀rin. Fi odidi atare kan sí kó jó. Kò ju bẹ́ẹ̀ lọ jó. Tó bá jó tán, wà dá ẹbu yẹn sí méjì. Báwo lo ṣe fẹ́ lò? Ẹbu àkọ́kọ́, wà fi sí gbẹ́rẹ́ yípo ẹsẹ̀ méjèèjì, ọrùn ẹsẹ̀ méjèèjì fún ọmọ náà. Ẹbu kejì, dà á sínú epo pupa, ògèrè epo pupa. Jẹ́ kó ọmọ náà máa là lóòrèkóòrè. Iṣẹ́ méjì ni o. Ṣé o rí èyí tó fi sí ẹsẹ̀? Ìyẹn ṣiṣẹ́ fún pé kò sí ẹni tó máa le bá. Kò sí ẹni tó máa le bá. Wọ́n á máa wò wájú ni. Ẹlẹ́ẹ̀kejì tó ń lá nínú epo pupa ògèrè, ìyẹn ṣiṣẹ́ fún pé kó má ba rẹ̀ ẹ́. Mímí ẹ̀ kò ní rẹ̀ ẹ́. Kò ju bẹ́ẹ̀ lọ. Gbìyànjú ẹ wò. Mo mọ̀ pé wà á fún mi ní àdúrà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ẹ má gbàgbé o. Ẹ like, ẹ share nítorí àwọn tí wọn ò ní àǹfàní àti rí bí ẹ̀yin ṣe ń rí báyìí. Ẹ share fún wọn. Ẹ jẹ́ ká àwọn náà jàǹfàní ẹ̀. Ẹ comment nǹkan tí ò bá yé yín, màá dá yín lóhùn. Ẹ WhatsApp mi, màá dá yín lóhùn. Ẹ má gbàgbé láti follow mi. Ìyẹn gan ló ṣe kókó jù. Ìyẹn gan lẹ lè fi ràn mí lọ́wọ́. Ẹ follow mi, ẹ subscribe to my YouTube channel. Ire o.